gbogbo ẹ̀yin ojú tó ń wò wá lé, èmi ni Bishop orí rédíò. Mo ń kí yín láti orílẹ̀-èdè Russia. Àjogúnbá tẹlifíṣàn náà ní kẹ́ ẹ ṣe kíni kẹ́ máa wò. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ló jọ wá lógún. Àṣà àti ìṣe wa ò ní parun. Bá mi Sọjí ó ní ká máa kí láti orílẹ̀-èdè Russia wípé ẹ má jẹ́ káṣà wa ó parun. Ẹ máa wo Àjogúnbá tẹlifíṣàn. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwa Yorùbá, bá a ṣe ṣẹ̀ wá, àwọn ìṣe wa, àṣà wa lórílẹ̀-èdè Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire, ẹ máa wo amóhùnmáwòrán Àjogúnbá tẹlifíṣàn. Àjogúnbá tẹlifíṣàn, Bishop orí rédíò nìyí. Bẹ́ẹ̀ ni olóòtú àgbà wa Sọjí Noah, bá mi Sọjí Noah, àkí láti orílẹ̀-èdè Russia. Báwo ni àwọn ará àwọn òyìnbó nìyẹn tí wọ́n fẹ́ràn sí ilé-iṣẹ́ tẹlifíṣàn Àjogúnbá tẹlifíṣàn. Ẹ má gbé kúrò níbẹ̀ o, Àjogúnbá tẹlifíṣàn, mò ń bọ̀, ẹ má gbé kúrò níbẹ̀.